Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Allahu jedalo. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. La ilaha illallah. Alhamdulillah. 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 Alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Dábòdò máa dúró sọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Orí tọ́lọ́run bá ti fẹ́ dà. Alhamdulillah. Alhamdulillah ala kulli hali. Ìdágbọ́dọ̀ máa dúpẹ́ lórí ipò tó bá wà, lórí àyíkáyè tó bá wà. Tó bá rí nǹkan àgbà tọ́lọ́run fi ń gbìdánwò rẹ̀ lọ́wọ́. Tó ń fi òpin nǹkan ọmọ lágbára. Tó bá tún rí tẹlòmíì. Lábùkí bára rọ ní o. Yóò sọ pé Alhamdulillah. Bí ọdún káàbọ̀ méjì tá a ti yára wa níyà tara. Ayára wa níyà tara. Ọlọ́run jẹ́ ayára wa nígbà tẹ̀lé. Alhamdulillah. Alhamdulillah. Adúpẹ́. Àtúnrí wọn dáadáa. Alhamdulillah. Alhamdulillah. Bàbá táwa náà ló jẹ́ olólùfẹ́ wọn. Pé àwọn àgbàlagbà wọ́n ní ìfẹ́, wọ́n ṣàgbà mọ̀ bọ̀. Níyàn bá lóun bá gbé nǹkan ní tíyàn bá nífẹ̀ẹ́ rẹ̀ ká ní ìfẹ́ ojú òtì. Allahu akbar kabir. Bàbá tá a yí olólùfẹ́ wa bá wa gbà Matagbamole Mùsùlùmí náà wálé àti Kìrìsìtẹ́nì náà wálé àti gbọ́gbọ́ náà wálé. Ìlàkùn ní sàwa náà wálé. Àmín. Àmín. Gbogbo ẹni ọ̀kan wa náà ni ó jẹ́ èèyàn. Àmín ya Allah. Wọ́n dẹ̀ lápárí inú ayé. Àmín ya Allah. Ẹnìkan ò ní máa nífẹ̀ẹ́ ọmọ làkejì rẹ̀ káyé rẹ̀ wọ́n máa dá. Ẹnìkan ò ní máa nífẹ̀ẹ́ ọmọ làkejì rẹ̀ káyé rẹ̀ wọ́n máa nítumọ̀. Ẹnìkan ò ní máa nífẹ̀ẹ́ ọmọ làkejì rẹ̀ kọ́rọ̀ rẹ̀ wọ́n máa gòkè lọ́pàá. Allahu akbar. Gbogbo tẹ́ bá ti ṣe mùnáfíkì kéèyàn. Nǹkan padà máa ṣe. Wọ́n jẹ́ ìfimọ́ ọmọ mùnáfíkì. Yàtọ̀ ní mùnáfíkì ìsàlẹ̀ àzátọ̀. Lábẹ́ ìmọ̀ mùnáfíkì ẹ̀ mọ̀ látara nǹkan mẹ́ta. Ní mùnáfíkì lélẹ̀. Kò wá síbi tí ẹni tẹ̀ ti ní bá mùnáfíkì bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì ẹ̀ bá, bẹ́ẹ̀ dé mọ́sálásí ẹ̀ bá, bẹ́ẹ̀ dé àárín jàmá ẹ̀ bá, bẹ́ẹ̀ dé nùjọ́ lálọ́dún ẹ̀ gbà. Bẹ́ẹ̀ dáwùjọ àwọn oníṣẹ̀ṣe ẹ̀ bá. Ẹ̀ bá. Community àdúgbò ẹ̀ bá wọn. Allahu akbar. Mùnáfíkì ọmọ rí tèmi yóò sọ fún wọn. Yóò rán pa àti mọ́jọ mọ́. Mọ́jọ mọ́. Allahu akbar kabira. Àwọn àmì tẹ́fì máa mọ̀ pé mùnáfíkì yẹn. Ìsàhádásá kàtàbà. Tí mùnáfíkì bá sọ̀rọ̀ kalẹ̀, gbogbo mẹ́wàá tó bá sọ padà báwọn. Irọ́gbù. Ìkànṣoṣo ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ mẹ́sàn-án yòókù yẹn irọ́ ni. Kábíyèsí Elédùmarè. Wàìzá wàhádá khalaban. Tọ́wá tó sàdé òun fún yín pé ẹ má wọ̀ọ́rì lọ́la ṣẹ́ mo ń gbé yín lọ Canada ẹ máa rí ní Canada padà bá padà. Ìrọ́gbù kábíyèsí Elédùmarè. Wàìzá túmínà khalaban. Tọ́wá tó wá sàdé òun fún yín padà tẹ́ ẹ bá fọkàn balẹ̀ pé ìjọba yín sọ yóò tọ́ mọ̀ ní padà bá yóò padà jàmbá àdéhùn. Láti bára wa náà dúpẹ́ pẹ̀lú gbogbo àwọn tá a gbé lólùfẹ́ wọn. Àmín ya Allah. Àmín ya Allah. Yorùbá lágbà. Ẹ kí wọn. Wájú láàmú. Aláwọ̀ àmì. Ìlú wa là ń gbé ga o. Èdè wa là ń gbé ga. Àwọn ewu bí Nàìjíríà ṣe dà. Tí Nàìjíríà ni ọ̀wà dá ni àbáwá táwa bẹ́ẹ̀ ni àdá. Àbí? Kì í ṣe Nàìjíríà ni ọ̀dà. Ojú kọ́dà tẹ́ ẹ bá ti àgbàdo bọ́ọ̀lẹ̀ níbi tá a wà ní ìsìn ẹ̀. Kí ẹ tó wà ní bí ọ̀sẹ̀ kan ní ìsìn méjì àgbàdo wọn ṣe kí. Yóò wù sọ́lọ́wọ́ wa kẹwàá ní. Òjò ń rọ̀, òòrùn ràn, afẹ́fẹ́ fẹ́. Sówó gò sí Nàìjíríà ni. Owó tí ń dún kálukú láàmú yìí. Táwọn èèyàn ń kú pípípí tí wọn ò ní nǹkan jẹ yìí. Wọ́n wo ìlú kan ní kọ́tùnù lánàá padà báyìí tí yìnyín rọ̀ ń bẹ̀. Ó dẹ̀ ń fọ́ gíláàsì mọ́tò yìnyín. Tí ó mú ilé láti lẹ̀ dókè. Wọ́n wà ní tàwa nígbà. Ó ti Nàìjíríà náà rí o. Bí irú bá wà ní. Yóò ti rí bá padà.
àwọn yìí tí yàn Nàìjíríà wọ́n báyìí báyìí wákàtí kan láàrin bí ìṣẹ́jú ó ti yọ. ọdún mélòó lẹ tẹ̀ fi rírú ẹ̀ ọdún mélòó la fi rí i. bó ṣe wá ń kẹwàá yìí ní àti tá a wà nù gbà yìí tá a wà nù ìlú yìí tá a wà lórílẹ̀‐èdè yìí àwa ní ká túnra wá sí i. àwọn kan ti gbé wa tí wọ́n ti lọ sí báwọn ṣe àwọn òṣìṣẹ́ táwọn bá lọ padà rárá. àní nìkan tí ò ṣe nǹkan tí ọ̀dà ká mọ sọ̀pọ́ọ̀tì tí ọ̀dà lórí ẹ̀ báwo la ti fẹ́ ṣàtúnṣe lórí ẹ̀ ni. táwọn wáyé táwọn wá gbé òdodo lọ́wọ́ báyìí tó gbé òdodo dé báyìí ìjókòó ní bá ti jọ ṣùgbà rẹ̀ ni o. á ṣùgbà rẹ̀ ní ìtọ́nà bá fún wa lágbára lówó á ṣùgbà rẹ̀ nítorí bá fún wa lágbára lọ́rọ̀ á ṣùgbà rẹ̀ nítorí bá fún wa lágbára ní ìyẹ̀jú torí pé iná mọ́rímọ́rí fún àdéhùn tó bá àdá o wà kan àdéhùn àzànà lèmọ́ wa ìta bá ṣe yóò dìtàn o àwọn ẹni ànádà àwọn ẹni ìjẹtàdà àwọn ẹni ìjẹrìndà wọ́n ti lọ ẹ máa sọ̀rọ̀ múrítàlá ní ìsìn ẹ̀wùjọ múrítàlá ti kúrò láyé kí a lè lọ pé adìẹ múrítàlá àbọ̀ múrítàlá bóde múrítàlá ó sì tán ń lọ tí táwọn tò ní ìlú bẹ́ẹ̀ láàrin ìsìn wọ́n tún gbé gbélé pápá àwọn tó fọwọ́ kó epo padà o wọ́n ti tò bẹ́ẹ̀ láti bí ijọ́ méjì ọba táwọn èèyàn orí epo jẹ́kí wọ́n ti sáyé tó tàbí ẹ̀ padà ẹ̀dá kò sí wọn tá a bá wá kó náà kọ́ á sì kí ni á dálé ìjọ kan náà ni á dálé ìjọ kan náà ni ara àtàǹsùrù ni kò ní àdájú tó ilé àzẹ ìjọ kan bọ̀ àtàǹsì báyìí ilé tí mo kọ́ á dálé ẹ̀ báyìí mọ́tò tí mo ní á dálé ẹ̀ báyìí owó tí mo ní á dálé ẹ̀ báyìí àwọn tí ò bá wá sí wàhálà rẹ̀ fún àwọn jẹ́ àwọn wà fèsì iwájú Ọlọ́run torí pé inú tá a rí kàrún tó rà bẹ́ẹ̀ ni búlọ́ọ̀gù kan bó ṣe di méjì ẹ̀ ṣàkáǹtì ẹ̀ náírà kan bó ṣe di ní àbáwọn ẹ̀ ṣàkáǹtì ẹ̀ ṣùgbọ́n àìrí rò eré la mọ̀ pé bọ́ọ̀lù ṣe ní nìyẹn gbogbo àwọn tájọ́ ṣùgbọ́n àwọn kò ní bàjẹ́ fún wa àmín ya Allah iwájú la máa lọ òkè la máa lọ àníjà yíwẹ́ yìí àdẹ̀ nílẹ̀ kan láyé wa àwọn náà sì máa dá sí ní Nàìjíríà wa wọ́n dàgbà sí ní Kútọ́nù wọ́n dàgbà sí Bẹ̀nẹ̀ wọ́n dàgbà sí káàkiri àgbáyé ní Matagbamole wọ́n hàn káàkiri àgbáyé àmín ya Allah wọ́n hàn káàkiri àgbáyé àmín ya Allah àmín ya Allah àmín 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 ya Allah àmín àmín ya Allah àmín ya Allah àmín ya Allah آمين يا الله لكرام آمين ولا قوة إلا بالله العلي العظيم Alhaji salamu alaikum. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀rẹ́ la já òun ìmọ̀dò túùkù ló jẹ lẹ́dẹ̀ gan tẹnutẹnu. Mo rìn gbẹ̀rẹ̀ mo padà sọ́dọ̀ ọ̀rẹ́ mi ọmọ ìyá mi Alhaji SULAIMON OLAOSEBIKAN aláṣẹ àtolùdásílẹ̀ OLAOSEBIKAN rentals nínú kòkó ní Bódìjà ojú orin nìbàdàn. Tẹnu fífọ́ kọ́ tètè bọ̀lì kọ́ ọlọ́run mọ́jà rí iṣẹ́ èṣù olólùfẹ́ Matagbamole òní Alhaji SULAIMON OLAOSEBIKAN. Ẹ̀dá tó bá gbọ́ ọ̀rọ̀ èèyàn tó sì pé lágbájá mo gbọ́ báyìí èèyàn ni àwọn kan gbọ́ wọn ò ní bí ẹlòmíì ó gbọ́ kò ní bí yóò tún wá lọ bá wọn mú ọ̀rẹ́ wọ́n tún jọ mọ̀ nà àìmọye ẹni wọ́n ní orí yeye ló mọ̀gún tàìsẹ̀ ló pọ̀ ọba tí òjò rí wọ́n gbàbọ̀dé ọba tí ò jẹ́ kí ètè àwọn ẹni ibi kó borí wa. Alhaji àwọn òkèwù ẹ̀yin lẹ́kẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sì rè á máa pa mi láyà ó lóun ò ní jẹ ní tòun gbé wọ́n ní ẹ̀dá ń wojú Ọlọ́run ń wo ọkàn ní Yorùbá fi sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òsìkà tí gbogbo àáfàá bá rí bẹ́ẹ̀ ti rí tí gbogbo oníṣẹ̀ṣe bá rí bẹ́ẹ̀ ṣe rí tí gbogbo wòlíì bá rí bẹ́ẹ̀ ṣe rí wọn ò ní ìyàwó ò ní mẹ́jọ ìyálé ẹ̀ wá bá àáfàá kan kókó mò ń ba tiẹ̀ jẹ́ láì sì rí ìyálé tẹ́ni wọ́n bá tiẹ̀ jẹ́ kó gbọ́ tẹnu ẹ̀. Babaláwo kan ò ní jẹ́ tí ó jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé ọ̀rẹ́ kan mú ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ wá ó wá sọ wípé lọ pé ọ̀rẹ́ rẹ̀ ń wá ká tó mọ ní tá a ṣe fún àmọ́ lónìí owó ò ti ba gbogbo ẹ̀ jẹ́ wọn a mọ̀ sọ fẹ́ lómi pé tó bá ti rí 3,000 ó ti tàn á bá tiẹ̀ jẹ́ fún ọ ní ìsìn wọn ó sì bá tiẹ̀ jẹ́ ẹni tí a sì bá tiẹ̀ jẹ́ ire alábòsí lọ́mẹjọ́ wáyé ọba tó láyé tó lọ́run
Alhaji ẹ̀ ní máa padà sí aburú. Èkan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹni tó bá fẹ́ ni fẹ́ iṣẹ́ tá a fi ń jẹun èèyàn ni. Èrò pọ̀ tá a jọ mọ́ra wà, mélòó ló fún wa lóúnjẹ. Bẹ́ẹ̀ ẹni a bá sì jẹ́ nínú owó ẹ̀ lójó lówó. Èèyàn tó bá gbọ́jà kalẹ̀ tó bá patronize ẹ̀ tí mọ́ rajà, àwọn lè èèyàn tó ní kílẹ̀ ń tà ń bẹ́ ẹja bàrà. Ṣebí nígbà mo wá bá yín jọ́kì náà tí mò ń ṣètò ní Star FM, mo ní ẹ wá, a nílò àwọn tí wọ́n mọ̀ polówó, ẹ jẹ́ ń polówó OLAOSEBIKAN rentals. Ẹ ti dàgbà débẹ̀, kí lẹ ṣe? Ẹ kówó lẹ̀, ẹnikẹ́ni lọ ṣe jíngù. Àwa ṣe jíngù yẹn lásán kẹgbé pamọ́. Ẹ tún wá ń fi owó lẹ̀ tá à ń san fún rédíò station tá a fi ń lo jíngù yín lórí program wa. Tí ó bá sírù yẹn, ètò náà ti kú tipẹ́ kó tó di pé mo travel. Ara àwọn support yẹn ó mú kí ètò yẹn, àbí ètò tẹ́ bá ń gbọ́ tí wọ́n polówó lórí ẹ̀sẹ̀ tò ní. Bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́rí tí wọ́n ga nínú presenter, gbogbo àwọn tẹ́rí tí wọ́n ga nínú òṣèré lónìí, wọn ò dédé ga, èèyàn ní ṣàánú èèyàn. Ẹ̀dá sọ̀rọ̀ mi. Ṣé mi wá lè gbàgbé, èmi kì í ṣe olóúnjẹ ẹjọ́ kan. Gbogbo wọn tó bá jẹ́ pé tó bá ti ń lẹ́ẹ̀dẹ̀ ọmọ bẹ́ẹ̀dẹ̀ jẹ́. Matagbamole mo lẹ́ẹ̀dẹ̀ mi ò bẹ́ẹ̀dẹ̀ jẹ́ o. Mo wá sí Nàìjíríà. Àtàwọn ìyá mi gbogbo tàjọ ń sàṣàlátù tẹ́nífẹ̀ẹ́ ọlọ́mọ mi lára, àwọn ọ̀rẹ́ mi gbogbo tàjọ wà ládùúgbò, àwọn tàjọ ṣe community tí wọ́n fẹ́ràn ọlọ́mọ mi lára náà ni mo tún ń padà lọ kí pé ẹ kú lé, wọ́n sì ń kí mi káàbọ̀. Ọlá gbogbo àdúrà tẹ́ ń ṣe fún wa, àdúrótì iná ẹ̀ ni àwọn ará òkèèrè rí tí wọ́n fi tẹ́wọ́ gbà wá. Tá a bá ní iṣẹ́ àṣesílẹ̀ kí wọ́n wò mọ́ wa lára. Ẹ dúpẹ́ púpọ̀ Alhaji lọ́wọ́ àwọn ará orílẹ̀-èdè Benin Republic, èèyàn ni wọ́n. Báwọn kan bá wá bẹ̀. Láti jọ ṣètò níbo labẹ́sìndé nínú bẹ̀yẹ kí Ọlọ́run Elédùmarè kó má ba nǹkan wa jẹ́. Inú mi dùn, ayọ̀ mi kún, gbogbo ẹ̀yin ọmọ ilé kéwú ẹ ṣoríire o. Ọlọ́run ó fi mọ̀ yín, yóò fi yé yín. Ẹ̀yin náà ó jẹ èèyàn. Ìmọ̀ iye ọmọ tó ti kéwú lọ́dọ̀ Alhaji SULAIMON OLAOSEBIKAN tẹ́ ti jáde yunifásitì, tẹ́ ti dèèyàn ńlá, tẹ́ ti lọ káàkiri, ẹ̀yin náà ó jẹ èèyàn. Àwọn òbí yín ò ní sunkún lórí yín. Gbogbo ọmọ tó wá tara tí yín náà jáde láti ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ títí tó fi dìgbà tẹ́ sọ fọ́lọ́run pé ọ̀dà àbáyọ̀ rẹ̀ ẹ̀yin sì sọ̀wọ́ ọmọ lọ. Nǹkan ò ní ṣàwọn ọmọ náà. Gbogbo ibi tí wọ́n bá ń tẹ̀ bá ilẹ̀ àánú ní ọmọ jẹ́. Alájà wa náà tí wọ́n jẹ́ ẹlẹ́hàá yín, nǹkan ò ní burú fún wọn. Ọlọ́run tó ṣe wọ́n lẹ́lẹ́sẹ̀ rẹ̀ olóríire, bẹ́ẹ̀ bá já àfájú bẹ́ẹ̀ lọ tí wọ́n bá níyàwó rẹ̀ Alhaji nǹkan ṣe é. Á dúpẹ́ lọ́wọ́ wọn, onílàákàyè ẹ̀dá tọkọ ẹ̀ bá ń ṣe nǹkan rí tí bá ń rí ṣe, tí wọ́n bá débẹ̀ tí wọ́n fẹ́ lọ kí wọn, wọ́n á ní madam dà, ẹ mọ̀ wà wọn lóye madam wọn ó béèrè. Àìmọye àfáà tíyàwó ẹ̀ ti rún mọ́lẹ̀, àìmọye ọ̀jọ̀gbọ́n tíyàwó òjò jẹyàn. Ẹni tí bá wọn bẹ́ẹ̀ lé ọkọ tọkọ ẹ̀ bá ń ṣe ń re, àwọn lámọ̀ kí. Alájà wa náà kò ní burú fún wọn. Wọ́n jèrè tiyín, wọ́n jèrè àwọn ọmọ, wọ́n tún jèrè àwọn ọmọ, wọ́n jèrè tara wọn náà. Ẹ̀yin náà wà ní kánjú kú. Ọba tó ṣe yín lólùfẹ́ èèyàn, ẹ̀yin ò sínú àfáà tí mọ́ bà tèèyàn jẹ́. Ẹ̀ sínú àfáà tí mọ́ dẹ̀yàn ṣépè. Kò ṣẹlẹ̀ rí. Kì í ṣe pé mo rójú yín, mò ń sọ lẹ́yìn. Àfáà pọ̀ lóòótọ́. Ẹrú kan ti mú wọn búgbẹ ẹrú. Tẹ́ bá ti rí àfáà kan tí ò ṣe dáadáa, gbogbo àfáà ẹlòmíì ti kọ̀ndẹ́mù gbogbo àfáà. Àti lọ báyìí, gbogbo ẹ̀ náà irọ́ wọn ń pa. Débi àdúrà rí ó ti gbà ní. Ó dàbí wáàsí kan ètò tí mo ṣe fún Alhaji ọlọ́pẹ́ lánàá. Ó lásìkò tó sú ọ sí tó olóòṣè mọ́ ayé mú ọ tán nu.
mọ́tò orí pa àfà kan lẹ́rí mọ́ òrí gbígbàdúrà lọ́dọ̀ ẹ̀kọ́ máa kọ̀ndẹ́mù gbogbo àfà tó kù àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ ọmọ ìyá mi téèyàn bá túlé dáadáa yọ ká yan funfun èèyàn rèé aláàjì ọba tí ń fún yín ṣe ọba tí ò padà lẹ́yìn yín lánàá kò ní fijọ́ kankan padà ọ̀là mọ́ṣẹ́ aláwọ̀lá kò wáta lábìlà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun á jíṣẹ́ fún àwọn ti Yorùbá Lágbà online television torí pé fídíò yìí ó ń lọ sínú platform aláṣẹ Ọlọ́run ọmọ mi Sọfíátù Àjọkẹ́ ẹ bá ń ṣàdúrà fún Sọfíátù ó yá mọ̀ bọ̀ wájú aláàjì àtẹ̀gbọ́n rẹ̀ Aisha ẹ̀gbọ́n rẹ̀ Idris àtàbúrò tiẹ̀ Balikis ẹ bá ń ṣàdúrà fún ọmọ yìí kápọ̀ ọ̀tàwọn ọmọ káwọn kí wọ́n jẹ́yàn. pátá láti bí ó ti bẹ̀rẹ̀ tí lórí ọmọ mi tó wà níwájú mi alájà wa Sọfíyàt Àjọkẹ́ Ọlọ́run má fi yín pa wá lẹ́kọ̀ọ́. àmín má bàbá yìí má bàbá yìí jókòó báyìí àmín 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 àmín. Àmín àmín àmín. Allahu Akbar. Allahu Akbar kabira. Àmín Ọlọ́run àmín Ọlọ́run àmín ya Allah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. 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 Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu 'alal mursalin. Walhamdulillahi. No, ẹ ṣeun aláàjì mo dúpẹ́ púpọ̀ ojú òní tì yín nígbà tí ẹ tún mọ́ bá mi pàdé lọ́dọ̀ àwọn olólùfẹ́ wa míì náà ni mò ń kí gbogbo wa wípé àkúdédé àsìkò yìí o yóò rọ̀ wá lọ́rùn gbogbo àdúrà tán ṣe fún wa Ọlọ́run yóò jò mọ́ wa. Akínsọlá Nurudeen Adékúnlé yín lórúkọ tí mò ń jẹ́ Alhaji orúkọ ni wọ́n ń pè ní Matagbamole One Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ Ọlọ́run ló dé one àyàfọ́ Ọlọ́run yín rèé lèmi fi mọ́ sọ pé mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró ṣé bí ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín Ọlọ́run ọba òkúkú ní jí ó kan ẹ wò ó àwa làgbà Yorùbá lágbà adìyẹ funfun làgbà adìyẹ.